ọmọ Yorùbá tiwa láṣà tiwa níṣe ẹ wí kí n gbọ́ tiwa láṣà tiwa níṣe èdè Yorùbá kò ní bàjẹ́ nílẹ̀ wa èdè Yorùbá kò máa ní tọwọ́ wa bàjẹ́. Orin la mú wọlé lónìí. Tí mo bá ti sọ wípé ọmọ Yorùbá ẹ dá mi lóhùn pé tiwa láṣà tiwa níṣe. Ó yá o ọmọ Yorùbá àtàǹpàkò sókè fún yín àtàǹpàkò sókè fún yín. Mo kí gbogbo ojú tó ń wò mí pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ wà. Ẹ ṣeun tí ẹ ń tẹ́tí sí mi bí ìbá ṣe ìfọwọ́sowọ́pọ̀ yín there will be nothing like this channel. So mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan. Lónìí a ti ń sọ̀rọ̀ nípa ìsọ̀rí ọ̀rọ̀ èdè Yorùbá. Àkòrí méjì ni a ó kọ́ pọ̀ lónìí. A ó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ atọ́kùn àti ọ̀rọ̀ àsopọ̀. Ìsọ̀rí ọ̀rọ̀ tí a ó kọ́kọ́ gbé yẹ̀wò lónìí òun ni ọ̀rọ̀ atọ́kùn. Kí ni à ń pè ní ọ̀rọ̀ atọ́kùn? Ọ̀rọ̀ atọ́kùn ni a fi ń sọ ibi tí ènìyàn ti ń bọ̀, ìyẹn ni ibi tó ti wá àti ibi tí ó ń lọ. Ó ń jẹ́ kí òye ohun tí ènìyàn ń sọ nípa rẹ̀ kó fi yéèyàn sí. Ó ní a mọ̀ sí ọ̀rọ̀ atọ́kùn preposition. Tó dà pé ó ń ṣe àlàyé nípa nǹkan tó ń jẹ́ kí nǹkan lè yéèyàn sí dáadáa. Ẹ jẹ́ kí a wo àpẹẹrẹ ọ̀rọ̀ atọ́kùn nínú èdè Yorùbá. Ara àpẹẹrẹ ọ̀rọ̀ atọ́kùn ní èdè Yorùbá ni Kọ́lá lọ sí ọjà. Sí òun ni ọ̀rọ̀ atọ́kùn tí ó wà nínú gbólóhùn yìí. Níbo ni Kọ́lá lọ? Ó lọ sí ọjà. Àwẹ̀lé ti Ògbómọ̀ṣọ́. Àwẹ̀lé wo lẹ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀? Ti Ògbómọ̀ṣọ́. A tún lè sọ wípé àwọn ọmọ ilé ìwé tí ẹyẹ ń kọrin. Ọmọ ilé ìwé tí bo ni wọ́n? Tí ẹyẹ ń kọrin. Àlùfáà lọ sí ilé wọn. Níbo ni àlùfáà lọ? Ó lọ sí ilé wọn. Ilé àwọn wo? Ilé àwọn díákónì. Ó ń sọ fún wa ibi tí ènìyàn ti ń bọ̀ àti ibi tí ènìyàn ń lọ. Àpẹẹrẹ rẹ̀ pọ̀. Màá fẹ́ kí a ṣe àpẹẹrẹ ọ̀rọ̀ atọ́kùn yìí sí abẹ́ fọ́nrán yìí kí n lè mọ̀ wípé ohun tí a sọ nípa ọ̀rọ̀ atọ́kùn ó yé wa. Àwọn àpẹẹrẹ díẹ̀ tí mo lè mẹ́nubà lónìí òun ni mo ti sọ nípa rẹ̀. Jẹ́ kí a lọ sí ìsọ̀rí ọ̀rọ̀ tí ó kẹ́yìn nínú ìsọ̀rí ọ̀rọ̀ èdè Yorùbá tí í ṣe ọ̀rọ̀ àsopọ̀ conjunction. Ọ̀rọ̀ àsopọ̀ ni a fi ń so ọ̀rọ̀ tàbí gbólóhùn méjì pọ̀ di ẹyọ kan nínú èdè Yorùbá. Bí àpẹẹrẹ a lè sọ wípé Táyé àti Kẹ́hìndé ti lọ sí ilé ìwé. Àti òun ni ọ̀rọ̀ àsopọ̀ tí ó wà nínú Táyé àti Kẹ́hìndé ti lọ sí ilé ìwé. Àpẹẹrẹ mìíràn ni èmi pẹ̀lú wọn ni a jọ lọ. Èmi pẹ̀lú wọn ni a jọ lọ. Pẹ̀lú òun ni ọ̀rọ̀ àsopọ̀ tí ó wà nínú gbólóhùn yìí. Ẹ jẹ́ kí a wo àpẹẹrẹ mìíràn. Wọ́n fẹ́ wá sí ilé ṣùgbọ́n olùkọ́ wọn kò gbà. Ṣùgbọ́n òun ni ọ̀rọ̀ tí ó so wọ́n fẹ́ wá sí ilé àti olùkọ́ wọn kò gbà ló so pọ̀. Ṣùgbọ́n òun ni ọ̀rọ̀ àsopọ̀ tí ó wà nínú gbólóhùn yìí. Ẹ jẹ́ kí a wo àpẹẹrẹ mìíràn. Ìwọ tàbí òun lè gbé ẹrù náà. Ìwọ tàbí òun lè gbé ẹrù náà. Tàbí òun ni ó so ìwọ àti òun pọ̀. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo lérò pé yé wa. Tí ò bá yé wa ẹ jẹ́ kí n mọ̀. Ẹ fi ìbéèrè yín abẹ́ fọ́nrán yìí. Màá fẹ́ kí a ṣe àpẹẹrẹ ọ̀rọ̀ atọ́kùn àti ọ̀rọ̀ àsopọ̀ èyí tí àwa náà mọ̀. Màá fẹ́ kí a ṣe àpẹẹrẹ rẹ̀ sí abẹ́ fọ́nrán yìí. Bí ó bá ní ohun kan tàbí òmíràn tí kò yé wa ẹ jẹ́ kí a fi ṣọwọ́ sí mi ní abẹ́ fọ́nrán kọ̀ọ̀kan. Màá yẹ̀ ẹ́ wò màá sì dá wa lóhùn. Mo fẹ́ kí a mọ̀ wípé gbogbo àwọn ìsọ̀rí ọ̀rọ̀ tí a mẹ́nubà yìí à ń sọ nínú ọ̀rọ̀ bí a ṣe ń sọ èdè Yorùbá lójoojúmọ́. Àwọn ìsọ̀rí ọ̀rọ̀ wọ̀nyí wọn kì í ṣe àjòjì sí wa. Àwọn ọ̀rọ̀ tí à ń sọ lójoojúmọ́ ni. Àwọn ìsọ̀rí ọ̀rọ̀ wọ̀nyí òun ni ó sora pọ̀ tí wọ́n di gbólóhùn nínú èdè Yorùbá. Ọ̀rọ̀ òun ni words. Gbólóhùn òun ni sentence. Kò le rárá kò le rárá ohun tí à ń sọ lẹ́nu lójoojúmọ́ ni. Ibi ni a ó fi àdàgbà ètò tí ò ní rọ̀ sí. Ó tún dìgbà mìíràn lágbára Elédùwà nígbà tí a ó tún máa rí ara wa lórí fọ́nrán mìíràn. Ẹ ṣeun tí ẹ tẹ́tí sí mi. Ó dàbọ̀.